kú ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi. Orúkọ tèmi kò yí padà, aya Áùdù náà ni mo sì ń jẹ́. Kí ni a fẹ́ gbé yẹ̀wò lónìí? Àkọlé iṣẹ́ wa fún ti òní ni àròsọ alápèjúwe. Kí ni èròǹgbà ìdánilẹ́kọ̀ọ́ wa lónìí? Ní òpin ìdánilẹ́kọ̀ọ́ yìí, àwọn akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ lè sọ ìtumọ̀ àròsọ alápèjúwe. Èkejì, wọ́n gbọ́dọ̀ lè kọ orí ọ̀rọ̀ méjì tí ó jẹ mọ́ àròsọ alápèjúwe. Ẹ̀kẹta, wọ́n gbọ́dọ̀ lè kọ ìlànà mẹ́ta tí a gbọ́dọ̀ tẹ̀lé bí a bá ń sọ àpèjúwe ìṣẹ̀lẹ̀. Ẹ̀kẹrin, wọ́n gbọ́dọ̀ lè ṣàpèjúwe iléèwé wọn pẹ̀lú àwọn ohun tí wọ́n máa ń bá pàdé ní ibẹ̀. Kí wá ni ìtumọ̀ àròsọ alápèjúwe? Àròsọ alápèjúwe ni ṣíṣe àpèjúwe ènìyàn àti nǹkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe rí gan-an pẹ̀lú ọ̀rọ̀ ẹnu. That is, this is what the oral description of a person, a place, or thing exactly the way it is. You give a picture of that thing orally. Àròsọ ni kì í ṣe àkọsílẹ̀ ohun, kì í ṣe àkọsílẹ̀ ohun ẹnu ni a fi ń ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ náà. It is important to know that it is oral word description of an event, oral description of a place, a person, or a thing. It is not in written form. This is not àròkọ, it is àròsọ. So, it is oral description of a person, a place, or a thing exactly the way it is. Àpẹẹrẹ orí ọ̀rọ̀ àròsọ alápèjúwe, that is, we are looking at some of the topics you can easily see under it. 1. Àkọ́kọ́, olùkọ mi. Ẹ̀kejì, oúnjẹ tí mo fẹ́ràn. Ẹ̀kẹta, ọjà ìlú mi. Ẹ̀kẹrin, ilé ìwé mi. Olùkọ mi meaning my teacher. Oúnjẹ tí mo fẹ́ràn jù, my favorite food. The third one, ọjà ìlú mi, that is a market in my village. Then ilé ìwé mi tàbí ilé ẹ̀kọ́ mi, my school, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A fẹ́ wo àwọn ìlànà tí ó ṣe pàtàkì fún àròsọ alápèjúwe. That is those important steps you need to take nígbà tí a bá ń ṣe kíni ṣe àròsọ alápèjúwe. 1, yíyan orí ọ̀rọ̀. That is, you pick a topic. That's the first thing you need to do. 2, ṣíṣe àròjinlẹ̀ èrò láìfi kan bọ̀kan nínú. That is, you give an in-depth description of your point without mixing them up. 3, ṣíṣe àpèjúwe ọ̀rọ̀ lẹ́sẹẹsẹ sínú ìwé ní ìpín àfọ̀ kọ̀ọ̀kan. Èyí tó túmọ̀ sí pé kí a tó lè bẹ̀rẹ̀ sí ní ṣe àròsọ yẹn, a gbọ́dọ̀ ti kọ́kọ́ kọ sílẹ̀ àwọn kókó ohun tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lẹ́sẹẹsẹ ní ìpín àfọ̀ kọ̀ọ̀kan. Mo nígbàgbọ́ wípé a ti ní eré ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí. Èyí ta sọ wípé àròsọ ni ṣíṣe kíni, àròsọ alápèjúwe ni ṣíṣe àròsọ, ṣíṣe àpèjúwe ohun kan, ènìyàn kan tàbí ìṣẹ̀lẹ̀ kan pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wa. Tí a bá ní ìbéèrè, kí a fi ránṣẹ́. Ó di ìgbà, a ó tún máa pàdé ní ọjọ́ mìíràn. Ó dàbọ̀.